and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé akókójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show. Ayé ọpẹ́ yọ sí ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Ayé ọpẹ́ a máa yọ. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní? Ó ga, ó kà màmá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ni wípé nǹkan ńlá òun ni eléyìí. Wọ́n ní Yorùbá ní tó bá dé ojú ṣíṣu fòrọ̀ wàhálà, ẹ má bínú wípé mo pa òwe. Kó tó di wípé a wọnú àgbàmì ètò lọ́jọ́ títí òní. Ó kí gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa pín ètò wa, ẹ̀yin tẹ́ máa ń fi comment sílẹ̀, ẹ ṣe ń kí mi pé mo kú ètò, èmi náà ń kí yín pé a kò gbogbo ojú ọjọ́ ṣe rí, òde ò dàbí ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àlàáfíà la máa wà, àní sí ní fíafíà ní agbára ní ọwọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń ju fídíò sí mi náà, mo dúpẹ́, mo mọ̀ lóore. God bless you. Àtẹ̀yin tẹ́ máa ń bá wa pín ètò wa, tó bá jẹ́ nígbà àkọ́kọ́ náà lélẹ́yìí, a kí yín káàbọ̀ sí orí ètò. God bless you. Now, ọ̀rọ̀ yìí kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn ọmọ Yorùbá ni, but ibi tí ọ̀rọ̀ yìí ti wá dé báyìí, a ti mọ̀ wípé àtúnṣe ó máa tó wà, torí pé kí ni, tí àwọn kan bá lè bọ́ síta, tán bá lè máa sọ ojú abẹ́ ń kó báyìí, ìjà náà bá wa parí o. Ìjà náà bá wa parí o. Gbogbo ẹ̀ wá di ẹ̀rọ̀ ló wá bá dé fún ẹni tí ó bá wá fẹ́ gbọ́ ọ̀rọ̀ kàbìtì ní eléyìí. Bọ̀ mi ò wá ní fẹ́ gbà wá ní àkókò. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ lọ wo àkíyèsí ńlá yìí, níbi tí àwọn kan ò tiẹ̀ ti rí 5,000 láti fi lè gba ìtọ́jú ní ilé ìwòsàn ní Nàìjíríà yẹn. Ibẹ̀ náà ni àwọn èèyàn náà wọ́n tún ń pa àwọn èèyàn lára lọ́fẹ̀ẹ́, free of charge, buy one get one free. Ẹ jẹ́ ká jọ lọ fojú wò. I quickly forgot my vegetable. Good day, everyone. I want to bring your attention to a very important thing I noticed. I used this vegetable oil, and 2 days ago, I mistakenly forgot my vegetable oil on the fire and left. It burned for a long time, and I was informed. Coming to my house, I ran straight to the frying pan on the fire, but instead of the vegetable oil drying up or catching fire, I just noticed smoke. Quickly put off the fire, and after putting off the fire, I was so surprised that after cooling down, what I noticed is that, number one, the vegetable oil did not dry up. Instead, it turned to this, I don't know what to say about it. This sticky substance you're seeing, it looks like quota. The size, I don't know what to say. I just want to tell people it has the formation of a hydrocarbon. So I want people to be very, very aware of the vegetable oil they take. I've already finished the vegetable oil, and I'm just scared what it must have done to my body. So please, let us all be aware. Thank you. Èyí tí agbéwá ta kọ́kọ́ gbé wọlé fún àkíyèsí ni. Ibo la fẹ́ dúró dè, ta la fẹ́ sá fún. Wọ́n ṣe ń ṣe fake oògùn, ni wọ́n ṣe fake rice, ni wọ́n ṣe fake òróró, ni wọ́n ṣe fake coke tó jẹ́ fake náà wà. Omi tó jẹ́ wípé wọ́n lọ rọ nínú kọ́tà, mo ti gbé wá rí, tán kàn sí ilé orí ẹ̀. Ìyẹn náà wà, oríṣiríṣi bẹ́ẹ̀ náà. Tí ráìsì náà wà níbí, ó yẹ wá sọ fún mi. Ojú wo lẹ fi wò ó? Ṣáwa la fà á ni, àwọn aráàlú ni, tàbí àwọn ìjọba? Ẹ̀yin fílẹ̀ nínú comment section kó tó di pa wọ agbami ètò lọ. Ẹ jẹ́ àtúnfojú inú ìwé, jẹ́ ká tún wọlé You dey cook say human being for chop. This one, if you go enter your intestine inside. And I hope you come in. How many? See, nothing. I know they weigh anything. No. How long this rice go dey your stomach inside before you go fit digest? It been be this. You really dey believe? See, they bounce.
food, rice. Human being, you chop this thing, you no go die quick. Before you go say no, gone too soon. Now rice kúkú nìyẹn kò ṣe pé wọ́n show kí lorúkọ company tó ṣe ká tó ní bóyá wọ́n mọ̀ọ́mọ̀ ni wọ́n fẹ́ ba ilé iṣẹ́ yẹn jẹ́ ni èèyàn kan ló gbowó fún wọn ni rice tán lọ rà nínú ṣọ́ọ̀bù kan òun nìyẹn Ọlọ́run á là wá ń bẹ̀ o àní rárìn fẹsẹ̀ sí tọmọtọmọ tẹbí tará wọ́n wá máa gbé wọn káàkiri pé wọn mọ nǹkan tó ń ṣe wọ́n at the end of the day kò tún sówó tán fẹ́ fi gbàwòsàn ọ̀hún eléyìí ga o eléyìí ó lágbára gan ni náà mo kí wa káàbọ̀ sórí ètò ẹ ti ṣe cup of tea síwájú ẹ jẹ́ ká lọ wo báwo ni ìran àwa Yorùbá ibo láti bẹ̀rẹ̀ ibo là ń lọ tí ẹ bá fi ara balẹ̀ pẹ̀lú fídíò yìí ẹ lè gbádùn ẹ lè enjoy ẹ tí wàá nílé ní àkọsílẹ̀ àwọn àkọsílẹ̀ gidi àwọn ọ̀rọ̀ téèyàn máa gbọ́ téèyàn máa wí pé wàá ṣé nílẹ̀ Yorùbá náà lélẹ̀ ó possible káwọn kan ti gbọ́ ó possible káwọn kan má ti gbọ́ ó possible kéèyàn ti gbọ́ gan kó má ì tí wàá gbọ́ dé irú àlàyé yìí bọ́n ṣe fọ́ gbogbo ẹ̀ pátápátá ńlẹ̀ yìí tó wọ́n fọ́ ní kéékèèké báyìí now ẹnu ọlọ́rọ̀ láti máa ń gbọ́ kinní kan ẹ jẹ́ ká lọ gbọ́ láti ẹnu bàbá wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àyàfi ọ̀tá ọmọ Yorùbá ni oníṣẹ́ fídíò yìí kó tó di wípé wọ́n sọ délẹ̀ tẹ́ bá máa wo 5 minutes ń bẹ ẹ máa rí wípé ó necessary kó kan gbogbo mo jẹ́ wọn Nàìjíríà mo jẹ́ Yorùbá nation kan gbogbo ọmọ kóòtù òjìrè òun ló ní ọ̀rọ̀ yìí mo dẹ̀ mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run àníjà ti parí sẹ̀ ìjà máa tó parí because ẹni tó ní ọ̀rọ̀ tó bá gbọ́ irú ọ̀rọ̀ yìí ó yẹ kó fi ọ̀kan kún èjì gbogbo ṣódà tó ń gbé sókè tó ń rù sókè yẹn ó yẹ kó lọ wọ̀ ìsìn la máa mọ ọmọ kọ ìsìn la máa wá mọ ọmọ àlè bọ̀ lọ́dọ̀ ti tèmi ò lè mí sọ mo bìlífù wípé irọ́ eléyìí ìjà ti parí náà ẹ jẹ́ ká lọ síbẹ̀. àsìkò bí ìlú ṣe rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó tún súyọ lẹ́nujọ́ mẹ́ta tá a gbé wá sórí ìkànnì yìí ó ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá eléyìí tí ń fa gbọ́nmi sí omi òtó láàrin ààrẹ òpìtàn àti ààrẹ ọ̀nà kakanfò òun la fẹ́ yànnàná lórí rẹ̀ lónìí ẹ̀rí tèmi ó sọ pọ̀ níbẹ̀ púpọ̀ kò púpọ̀ àákàn try láti yànnàná àwọn nǹkan kan ni tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní jẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú ẹ rí i pé bóun máa ń sọ̀rọ̀ kan wípé tí ibì kan bá ń tò ọmọ àlè ibẹ̀ tí ìdàgbà ni ìgbà tó ọmọ àlè ibẹ̀ bá dàgbà ẹ mọ ipò tí ibì kan tá à ń sọ̀rọ̀ rẹ̀ tí ó wà irú ẹ̀ lélẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lénìí èmi ò pè yàn kan lọ́mọ àlè àbí èmi ò pè yàn kan pé kì í sọmọ Yorùbá àkàwé ọ̀rọ̀ mi ló kàn fẹ́ jọ bẹ́ẹ̀ ẹ dákun ṣe rí nílẹ̀ Yorùbá máa ń pa àṣà mọ̀kan pé téèyàn bá ń sọ ìtàn téèyàn bá ń pa ìtàn títàn bá jẹ́ ojúlówó ìtàn kò sọgbọ́n tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá bá fọ̀pá náà nù tàn yẹn tí ò lé lẹ́ni tí ó tabá kódà a máa tabara alé tí tó tabara òkú a máa fagbọ́n mi sí omi òtó ṣùgbọ́n torí kí kan lè bá àyanjú ni Yorùbá ṣe máa ń sọ pé sàkátà pàrà làásìtọ́ kùdẹ̀kùdẹ̀ là á dẹ́tẹ̀ wọ́n sì tún máa ń sọ pé wọ́n ní sẹ̀mí ń bíọ́ lóògùn ọ̀rẹ́ sẹ̀mí ń bíọ́ òun lóògùn ọ̀rẹ́ ibi tí ó bá tò tá a bá fòdodo ọ̀rọ̀ bára wa lò ń bẹ ibẹ̀ ò ní tò láéláé òun la ṣe wá sórí ìkànnì yìí láàárọ̀ yìí pé káwa náà mọ́sálàì má bá wọn dá sí níwọ̀nba tí a mọ̀ nípa ètò òṣèlú ilẹ̀ Yorùbá lóṣèlú tiẹ̀ lọ́tọ̀ yàtọ̀ sí pé àpapọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà a ní tilẹ̀ wa ń bí tí ó tu òjìire
ó dá wà lọ́tọ̀ gbogbo nǹkan dẹ̀ ló létò bàbá wa ṣe tó síbẹ̀ gbogbo nǹkan pátá ló létò ẹni tí nǹkan ò bá wá yé ó yẹ kó béèrè ni àìkàn déédéé fapá jánu tí Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní tógun ó kó ìlú kan nílẹ̀ Yorùbá ń bí ọ̀rọ̀ ni wọ́n sọ ṣáájú ìgbà tógun ò sì padà kó ìlú mọ́ ọ̀rọ̀ náà ló tún ṣáájú. àṣà sọ̀tẹ̀ àṣà jókòó láti yanjú. so ọ̀rọ̀ ni ẹja sọ ọ̀rọ̀ yìí náà wọ́n sì ti ń sọ ọ́ bọ̀ yìí tá máa wá ń sọ tí bá ń ta á bá ọ ìgbésẹ̀ tó bá kù tí wọn náà ó gbé ni pé kó lọ béèrè pé bó ló ti rí tọrọ ìfìrí báyìí kì í ṣe pé àwa máa da gbogbo èrú mọ́ra wọn a máa ba nǹkan jẹ́ ìbá nǹkan jẹ́ ò tó nǹkan ẹni tó máa fi ṣaṣáájú ń bì kan tí ètò ìlú bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kó ṣàgbéjẹ́ mọ́wọ́ kó lọ béèrè tẹ́pẹ́ bò láwọn kan ti lògbà tiwọn títí tó fi dòní tá a wà nù rẹ̀ yìí ìgbà kan ti ṣáájú kò sí oyè tí wọ́n ń jẹ ńlẹ̀ Yorùbá lónìí tígbà kan ò ṣáájú kò sóyè náà tá a fẹ́ jẹ ńlẹ̀ Yorùbá tígbà kan ò ti ṣáájú kóyè yẹn ó tó dé kí ìwọ tó tẹ́rí gba oyè èmi ò wá láti wá àtáàkì èèyàn mi sì wá láti wá bá àyàn jà àbí láti bá àyàn ló kọjẹ́ ju pé kí n pẹ̀tù sáwọ̀ lọ. ẹ pé ẹ̀yin olórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá ẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣàkíyèsí àìtẹ́ gìrìgìrì kí gbogbo mọ́ bá di gìrìgìrì kó mọ́ bá já sógun àìtẹ́ gìrìgìrì tí nǹkan bá rí báyìí ẹ tó àwọn àgbàlagbà lọ ni kéèyàn tó bọ́ nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ kan bẹ tá a ní kéèyàn tó bọ́ síta gbangba kó tó bòdì láti sọ̀rọ̀ ó ti kọ́kọ́ lọ béèrè òdodo ọ̀rọ̀ tí ń bẹ ń di ọ̀rọ̀ tó fẹ́ sọ náà kì í ṣe pé àákàn déédéé sọ̀rọ̀ torí pé tó o bá déédéé sọ ọ́ gbọ́ ìtàn pọ̀ nípa gbáńlábà tó bí ọ ẹni tí ń ṣẹlẹ̀ tẹ́ ń rí wọn àìdéédéé sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá o ìlú tó ní ètò ní ilẹ̀ Yorùbá a ní ètò ju England lọ a ní ètò ju àwọn òyìnbó lọ nítorí pé àwọn bàbá wa ṣe mistake nígbà táwọn òyìnbó wọ̀lú yìí wá tí wọ́n jí kí wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ òun ló sọ wá dèrò ẹ̀yìn ìran Yorùbá àìṣèrò ẹ̀yìn o àìṣèrò ẹ̀yìn tá a bá pèèyàn lólóyè láàfin ilẹ̀ Yorùbá nínú oyè tí wọ́n máa ń jẹ láàfin ilẹ̀ Yorùbá honorary wà tí ì ṣe táìtù àwọn honorary là á máa sọ kàkàkiri tí wọ́n kàn máa píkì yẹn píkì gẹ́gẹ́ bí ìtàn tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò pa lẹ́nujọ́ mẹ́ta yìí wípé oyè àwọn ṣàgbà gbogbo oyè ilẹ̀ àwọn ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá òdodo ọ̀rọ̀ tó irọ́ tó jìnnà sóòótọ́ ni o irọ́ ńlá tó jìnnà sóòótọ́ àfi téèyàn yìí bá ṣe Yorùbá ló kù oyè tẹ́ ẹ jẹ́ oyè honorary ni oyè tí wọ́n máa lọ nàgà mọ́ńtà ni tá a máa fẹ́ni tó bá wù wá ẹni tó wọ Aláàfin ló fún yín. mo kí wa o ẹ má bínú o mo láti máa break ẹ láàrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ẹ tí ì gbọ́ nǹkan kan o ẹ̀yin ọmọ Yorùbá ẹ mú pẹ́ẹ̀nì àti pépà ni o ọ̀rọ̀ yìí náà kọ sí Sunday Ìgbòho ẹ relax eléyìí ò ń ṣe kíkanjú torí ẹ mo ṣe ní ọ̀rọ̀ kì í síbẹ̀ o ọ̀rọ̀ kì í síbẹ̀ now ẹ jẹ́ ká continue ẹ jẹ́ ká máa gbọ́ lọ. oyè yẹn oyè Aláàfin sì ni kì í ṣoyè ilẹ̀ Yorùbá a kàn máa ń fi àpọ́nlé sí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àpọ́nlé tá a máa ń fi sínú Aláàfin ló ní ó sì lójú Aláàfin tó ní kò bẹ̀rẹ̀ látìgbà tí ilẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ kẹ́lẹ́ mọ̀ oyè tẹ́ ń pọ́nlé yìí tẹ́ ẹ gbé tẹ́ fẹ́ máa tẹ àgbà lójúmọ́lẹ̀ nílẹ̀ Yorùbá ààrẹ mo pè yín ṣàkíyèsí ni ẹ lọ rò dáadáa gbogbo ìjà tẹ́ ń jà ìjẹ́ ibi lẹ́ ń jà o wàláì kò síbi tẹ́ ti fẹ́ rò lábẹ́ ọ̀run kò síbi tẹ́ ti fẹ́ rò ẹ̀yin ni mo ní ọ̀rọ̀ bá sọ jù torí ipò tẹ́ ẹ wà wàláì tàláì kò sọ́mọ Yorùbá tí ń bá yín du oyè yín oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yín sí oyè tí àwọn èèyàn máa dù
ẹni bá wà láàfin láàfin máa fún aláàfin wa ní mú fún yàn ní honorary káwọn aṣọ nù tán Yorùbá pé ó ju gbogbo iye ọba lọ nílẹ̀ Yorùbá àbà àwa tán bí tá a jẹ́ ìjẹ́ bíbí ilẹ̀ Yorùbá ò gbọ́ àní gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí ká mọ́ sọ̀rọ̀ òun ló múrò èmi ìwá sórí ìkànnì ilé nìyí n tó gbé èmi wá nìyẹn torí àṣà àti ìṣe làwa ń dáàbò bò nílẹ̀ Yorùbá èyí sì dáàbò bò títí tí ó fi nítumọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ dákun gbogbo ẹni tó bá wa rí fọ́nrán ètò tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ máa bá wa tì í káàkiri tìbútòrò bí tágbára yín bá gbèdé kò ná yín ní kọ́bọ̀ tẹ́ ẹ bá ń tì ní 20 times kò ná yín ní 10 naira Ọlọ́run ọba wa máa bá ń bùsákò àpò yín níta ilé fi ràn mí lọ́wọ́ nìyẹn lórí ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò honorary ni o kì í ṣe title kì í ṣe oyè ìdílé kò sí ìdílé tí ń jẹ ńlẹ̀ Yorùbá wọ́n ti jẹ́rí níjẹ̀bú-Igbó wọ́n ti jẹ́rí níjàbàtà wọ́n ti jẹ́rí ní Ògbómọ̀ṣọ́ lẹ́ẹ̀mejì Ìlọrin ti jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ní Dahomey oyè tí wọ́n máa ń sọ káàkiri Ẹ̀gbá ti jẹ́ ti Mọ̀súdì Abíọ́lá Ògbómọ̀ṣọ́ ti jẹ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta l'Ògbómọ̀ṣọ́ jẹ́ Tóyè jẹ́ Òjó jẹ́ bẹ́ẹ̀ ni a sì tún fún Chief Akíntọ́lá ẹsẹ̀ máa Akíntọ́lá afọ́n náà bẹ́ẹ̀ ni wọ́n fún Mọ̀sídù ká sì máa wò lẹ́gbàá kó tó di pẹ́yìn náà wá tẹ́rí gbà á Kúrúnmí náà gbàǹjáyè bẹ́ẹ̀ ni àwọn tó ti jẹ́ nìyẹn ẹ rí i pé wọ́n ń sọ káàkiri ni kì í sóye tí gbogbo ọba ilẹ̀ Yorùbá máa péjọ jẹ ìfẹ́ rí oyè tí gbogbo ọba ilẹ̀ Yorùbá máa péjọ jẹ nílẹ̀ gbogbo oyè tó jẹ́ honorary nílẹ̀ Yorùbá kò sí bí kán wá jẹ kán fìyàn jẹ ààrẹ mùsùlùmí nìbàdàn kó wá máa sọ pé òun ni ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá gẹ́ẹ̀tì kéèsì yẹn bóyá rí ni tí wọ́n bá jẹ ààrẹ mùsùlùmí tí kì í so yààfin tó jẹ́ pé òye mùsùlùmí ni tí wọ́n bá jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá ni ó péjú síbẹ̀ tí wọ́n jọ yàn kan pé ìwọ la fi jẹ́ àwọn èèyàn kan máa fi họ́nà ara wọn ni tá a bá sọ pé because gbogbo ibi nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá màá sọ nǹkan kan táyìn ò mọ̀ nípa Ọ̀yọ́ lónìí ààrẹ nǹkan kékeré gbogbo ìjà tẹ́ ń jà yẹn nǹkan kékeré tó nullify rẹ̀ màá kàn ra sọ fún yín lónìí ṣé ẹ mọ̀ pé Ọ̀rànyàn ló tẹ Ọ̀yọ́ dó Ọ̀rànmíyàn ló tẹ ìlú Ọ̀yọ́ Ọ̀rànmíyàn tó tẹ ìlú Ọ̀yọ́ yìí ǹjẹ́ ó kú sọ́yọ́ question mẹ́nu ṣé Ọ̀yọ́ ló kú sí ibi tẹ́ ẹ̀ ti mọ̀nú pé oríkò ọ̀fẹ́ lọ́yọ́ jẹ́ gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá lè ní oríkò ọ̀fẹ́ ní gbogbo wọn oko ọ̀fẹ́ ìgbà tí èrò ń pọ̀ tọdún kọdún lórí àwọn ìlú kọ̀ọ̀kan ìdàgbàsókè ń bá wọn ni wọ́n ń dìlú oríkò la jẹ́ fúnfẹ̀ gbogbo wa pátá la gbà pé ilé wa ń bẹ lótú Ifẹ̀ ìran òtù ni wá ìrìn àjò ló sọ wá di Yorùbá kò sí ti ń jẹ́ Yorùbá nínú èdè wa nínú ìran wa àwọn Lárúbáwá ló sọ wá lórúkọ tá à ń jẹ́ lónìí Lárúbáwá ló sọ wá Yorùbá àwa la ṣọ́ọ̀tì ẹ̀ tá a sọ di Yorùbá wa ni náà máa ń pè wá àwa náà dẹ̀ la sọ àwọn Lárúbáwá ní Lárúbáwá mo ti sọ nù tàn mí kan tí mo ṣe láìpẹ́ yìí but eléyìí tó ṣe kókó ń bẹ̀ ibi tó ti nullify gbogbo ìjà tẹ́ ń jà nìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn káwọn èèyàn mọ yọ̀rọ̀ sí ńlá bá ṣe ń yọ sí ńlá gbogbo ìgbà ìyẹn ká mọ yọ sí ńlá torí pé ẹ̀yin náà níwúlò títí tẹ́yin náà ó ṣe fúnlẹ̀ Yorùbá tásìkò bá tó ẹ̀yin náà ó níwúlò bọ̀ tẹ́ ẹ bá ń tẹ́ gìrìgìrì ilẹ̀ Yorùbá ló léwu jù ọmọ tí wọ́n bí ńlẹ̀ Yorùbá ti ń ṣe fandafanda Yorùbá a máa pàjẹ́ tí ò sí tí ó ṣe tí ò sí nǹkan tí ó ṣe màá sọ àwọn èèyàn tó ti bárò ìrìn àjò yẹn lọ. ṣé ẹ mọ iye ọba táwọn Ọ̀yọ́ Mèsì fọwọ́ ara wọn pa lọ́yọ̀ọ́ ẹ lọ béèrè tán ìgbéraga ní Yorùbá nínú tí Yorùbá kórìíra jù láyé ní ìgbéraga ẹ̀rí aṣíwájú ni Bọ́lá Ahmed ọmọ Tinubu tí ń tẹ̀ jẹ́jẹ́ ó wo nǹkan táwọn ará wájú ṣe tó gbé wọn ṣubú
ó rí ibi táwọn Awólọ́wọ̀ ti ṣubú, Awólọ́wọ̀ forí sọ àwọn ọba ni. Ṣé wọ́n jẹ́ kó jẹ́ ní tó yẹ kó jẹ́? Gbogbo làkàkà rẹ̀ wọ́n dá sómi, Yorùbá dá sómi. Ẹ mọ nǹkan tán pé Yorùbá ni. Ẹ mọ nǹkan tán pé Yorùbá. Nígbà tí Kásìmáwò ń bá àwọn ìyàwó ọba sùn, tí ń bá gbogbo ìyàwó òjòyè sùn kiri. Ẹ rí ibi tó gbẹ̀yìn ẹni, ṣe mọ ibi tí kú ti wá. Nǹkan kan náà ni ó ṣokùnfà kó èèyàn náà. Ẹ tẹ̀ jẹ́jẹ́ o, Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ lọ tẹ̀ jẹ́jẹ́. Wọ́n ní jẹ́jẹ́jẹ́jẹ́, Yorùbá ní máa kọ́ lórí o, jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọ onílẹ̀ gangan máa tẹ̀lé. Yorùbá tó sọ pé jẹ́jẹ́ lọmọ onílẹ̀ ó tẹ̀lé. Pé ìran àjòjì ni máa tẹ̀ gìrìgìrì. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀hún, ẹ̀ ń tẹ̀ gìrìgìrì lọ́ fi ń pè yín lálejò. Ẹ̀ ń tẹ̀ gìrìgìrì làwọn èèyàn fi ń pàtàn fún yín pé àlejò ni yín. Tó bá wá jẹ́ pé àlejò ni yín ní tòótọ́, ẹ̀yin náà kọ̀ǹtínú kẹ́ máa tẹ̀ gìrìgìrì. Ẹ rí ọwọ́ Yorùbá. Yorùbá yìí ṣe gbogbo àwọn àjẹ́ orí tẹlifíṣàn tẹ́ ń kó kiri, àwọn àjẹ́ inú kòtò ayé kòtò ọ̀run tẹ́ ń lọ ṣe, kì í ṣe ní Yorùbá o. Kò ran Yorùbá o. Kò ran ìran Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ lọ gbọ́ dáadáa lónìí, kò ran ilẹ̀ Yorùbá. Ẹ ṣàgbéjẹmọ́wọ́. Ẹ ṣàgbéjẹmọ́wọ́ kẹ́rí dànsákì yín lò. Dáúlà àti tí ń lẹ̀ ń lò lọ́wọ́ yìí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rò pé kẹ́ máa forí ọ̀tún gbátòsì, ilẹ̀ fi rí dáúlà yín lò. Yorùbá ní ìkọlù tó burú lọ́wọ́ tí wọn ò ní yọjú sí yín tí wọ́n fi kọlù yín. Àwọn tẹ́ ń kó lẹ́yìn náà nígbàbọ̀dè. Mo bẹ̀ yín ni, mo fi ìyá yín bẹ̀ yín, ìyá tó bí yín, ọlá ìyá yín lẹ̀ ń jẹ lọ́wọ́. Ọlọ́run ọba tó sì láyé yóò jẹ ìjọlá ìyá yín pẹ́. Ẹ jẹ́ pé o, ẹ má kọlù àwọn èèyàn mọ́ o, ẹ ti ń kọlù àwọn èèyàn. Ẹ ti ń kọlù ọba, ẹ ti ń kọlù joyè. Ibi tí Yorùbá ó gbà yọ sí yín yóò burú. Ẹ rò pé Yorùbá làwọn tẹ́ kó sẹ́yìn tí ń tẹ̀lé yín kiri. Àná ni yóò ṣokùnfà wàhálà fún yín. Ẹ lọ ìtàn Yorùbá tẹ́ ń dànù tẹ́ ẹ kàkún, ẹ lọ kàkún kẹ́ ẹ mú lò. Òun làwọn ọmọ onílùú fi ń rìn lórí ilẹ̀ bàbá wa. Ìtàn Yorùbá là fi ń rìn lórí ilẹ̀ bàbá wa. Tí wọ́n bá pàtàn fún ọ dáadáa kọ́ ọmọ bí tó yẹ kó rìn sí ilẹ̀ Yorùbá, ọ bọ́ sẹ́nu ejò. Tẹ́yìn ó bọ́ sẹ́nu ọká tí ò ní mọ̀. Ilẹ̀ Yorùbá léwu púpọ̀. Ẹ kàn rí tó dákẹ́ fẹ́m. Torí pé kò lẹ ti pẹ́ ẹni tó jẹ́ kẹ́ máa ronú. Èkó tẹ́ ẹ sì ń wò iná kì í ṣe ibi tó rọrùn. A máa fẹ́ pàlùdà fún yín. Yóò burú. Wọ́n pàlùdà fún àwọn Awólọ́wọ̀ ni wọ́n fi débi tó yẹ kí wọ́n dé. Ẹ lọ béèrè ní tí Yorùbá fojú wọn rí. Bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu, àwa la ṣe wàhálà lórí rẹ̀. Nígbà tó táàrí ojú tu gbogbo nǹkan mọ́ ń jóde, sáwọn Yorùbá pàjúdà sí ni. Sáà pàjúdà sí. Bí Yorùbá ti rí lẹ rí wọn. Tí Yorùbá bá pàjúdà sí, orin táwọn èèyàn dẹ̀ ń kọ tí mò ń rí lẹ́jọ́ mẹ́ta yìí, orin ìlú tí wọ́n ń lù sí ò dáa lórí ọ̀rọ̀ yín. Ààrẹ Ọ̀nà Kakanfò, tẹ́ ẹ bá gbódómì ẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá. Mo mọ tí mo rí tí mo fi sọ tí mo sọ yìí. Ìkìlọ̀ lèmi bá wá o. Èmi ò bá èébú àbí ìjà. Ìkìlọ̀ tẹ́ ẹ bá gbọ́ Yorùbá dáadáa. Yorùbá ní lówe làlúlù àgídígbò, ọlọ́gbọ́n ní í jó, ọ̀mọ̀ràn ní máa mọ̀. Ẹbí mi ẹni bó wọn ti ń ṣèlú àgídígbò. Ewé kókò náà máa fi ṣèwòlò àgídígbò. Gamugamu náà sì máa fi lù. Adití sì ní máa jó, ìlú náà sì gbọ́dọ̀ ya. Èrè pé òwe ìkìlọ̀ ni. Òwe ìkìlọ̀ pátápátá gbáà ni. Torí ẹ̀ ló jẹ́ kí n mọ̀ kì í nílọ̀. Because. Ṣé kò gùn jù fún yín àti ìdébí à ń lọ? Mo kí wa wípé àwọn ọmọ Yorùbá àní ó ti ṣe é ṣe sẹ́. Ó ti ṣe kí ni? Ó ti ṣe é ṣe. Torí pé kí ni? Àní tó bá dojú ṣúṣú wàhálà, ìjà ti ń parí, ìjà ti parí ni. Tó bá make sense ọ̀rọ̀ tí arákùnrin yìí ń sọ, ẹ̀yin náà máa fi sílẹ̀ nínú comment section. Àbóyá nǹkan tó ń sọ yẹn bóyá kò rí sọ. Ẹ̀ẹ́dẹ̀ tí ìwà gbọ́tán àti ìgbọ́tán. Bọ̀ mo kàn tún fẹ́ sọ̀rọ̀ láàrin méjì kí n fi break kankan bẹ̀. Àwọn nǹkan tẹ́ ń lò náà ó máa mú àwọn èèyàn gidi wá bá yín tí wọ́n máa bá yín sòdodo ọ̀rọ̀. Òdodo táwa ń sọ fún yín yìí, mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé Ààrẹ Ọ̀nà Kakanfò. Lágbára Ọlọ́run,
oyè yìí ẹ̀ jẹ́ pẹ́ ẹ̀ sì rí lò dáadáa ìtàn rí làápàá nígbẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ẹ ṣọ́ra fún Yorùbá o bó tó wọ́ọ̀nù yín lẹ́ẹ̀kan sí ẹ má tasẹ̀ àgẹ̀rẹ̀ sáwọn ọba ọ̀rọ̀ tẹ́ ẹ lọ sọ tẹ́ ẹ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ọba kọ̀ọ̀kan lọ́lẹ̀ Yorùbá irọ́ ni o oyè honorary lẹ jẹ́ o Aláàfin nìkan ló yàn yín o àìmọye ọba ńlẹ̀ Yorùbá tálààfin òtẹ́rù tí gbadélé wọn lórí o àṣírí mo gé fún yín lẹ́nu ẹ lọ bèrè tán dáadáa ẹ lọ bèrè tán àwọn ìlú kan bẹ títí ń bẹ kọ́yọ̀ tó máa bẹ nílẹ̀ Yorùbá ẹ lọ bèrè nǹkan kan ṣẹlẹ̀ ní 1903 nǹkan kan ṣẹlẹ̀ ọdún yẹn ni Ọọ̀ni àkọ́kọ́ kọ́kọ́ jáde Ọọ̀ni tí kọ́kọ́ jáde rí kó nulé tí ó rìn káàkiri ilẹ̀ Yorùbá ọjọ́ yẹn ni ọjọ́ àkọ́kọ́ kí sì ló fà á Àkárìgbò Tirẹ́mọ àti Ẹlẹ́pẹ̀ wọ́n fìjà pẹ́ẹ́ta lójú ogun wọ́n sì ja ogun yìí fà àwọn òyìnbó aláwọ̀ funfun tí wọ́n wá kó wa lẹ́rú nílẹ̀ Yorùbá ń bí wọ́n wá dá síjà. àwa Rẹ́mọ ò kì í gbà lérò ẹ gbọ́ ni àgàgà wa ọmọ Ọ̀fìn ẹ bá ń gbọ́ Ọ̀fìn lọ́sàn-án Ọ̀fìn lóru anytime tó bá gbé dé bó àkì máa ń tọ̀yìn tó bá tọ́ wa ẹ béèrè àwọn Rẹ́mọ oh my god ẹ má tọ́ wa ni a kì í sọ̀rọ̀ tó bá tọ́ wa báyìí ìyẹn ni àwọn Faransé ń pè ní c'est fini. wọ́n pẹ̀tù sí títí because etí ń pa okòwò àwọn òyìnbó yẹn lára ogun yẹn ń pa okòwò wọn lára ọgbọ́n wo làwọn fẹ́ dá láti rí pamọ́ pẹ̀tù sáwọ̀ yìí wọ́n wá gba òde Ọ̀yọ́ lọ ẹ lọ bèrè tán tí mò ń sọ yìí dáadáa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ni mò ń pa á fún mo sì fẹ́ kẹ́ ẹ mú lò wọ́n gba òde Ọ̀yọ́ lọ òyìnbó yẹn gba òde Ọ̀yọ́ lọ nígbà tó lọ ṣe rìsáàchì wọ́n ní ẹnìkan tó lè bá gbogbo àwọn tí ń já òun sọ̀rọ̀ Aláàfin ni kẹ́yìn náà ṣe bìlífù pé Aláàfin lágbára pé empire kan ni lóòótọ́ empire ni Aláàfin ṣùgbọ́n Aláàfin tẹ̀ ń wò níbi tó ti wá tó ti ṣẹ̀ wá ó ní gbogbo òdu tó wà lẹ́yìn Yorùbá níbi tá a ti jọjọ ṣẹ̀ wá ó níbi tí gbogbo wa ti pàdé ó ní yàrá kan ṣoṣo tí gbogbo wa jọ máa ń wọ̀ papọ̀ nílẹ̀ Yorùbá tẹ́yìn ò mọ̀ tó bá jẹ́ pé Yorùbá òdodo ní tòótọ́ ẹ lọ wádìí yàrá yẹn tí Yorùbá ti máa ń sùn a máa fẹ́ da nǹkan rú yàrá tá lè jò lè mọ̀ láéláé ni nígbà tí wàhálà ìwà pọ̀ wọ́n wá gbéra òyìnbó yẹn gba òde Ọ̀yọ́ lọ lọ́dọ̀ Aláàfin ó wá sọ fún Aláàfin pé irú bàbá ìyẹn jákujàku wo lẹ́yìn bàbá yìí ẹ sì rí àwọn ọmọ yín kan wọ́n sì wà lójú ogun láti ọjọ́ ọdún yìí wọ́n sì ń fa wàhálà yìí yóò sì pẹ̀tù sí kó ti tán Aláàfin wá béèrè lọ́wọ́ òyìnbó pé kí ló fa ìjà láàrin wọn òun wá sọ fún Aláàfin pé òyìnbó yẹn sọ fún Aláàfin pé wọ́n ń jà sáde pé wọ́n ní crown ń jà fún crown Aláàfin ní òun ò gbọ́dọ̀ dá sí kẹ́lẹ́ mọ̀ lẹ́yìn tẹ́ ń sọ pé oyè tẹ́ ẹ jẹ́ ó lágbára ju oyè àwọn ọba kọ̀ọ̀kan lọ́lẹ̀ Yorùbá ẹ lọ tú dànù kẹ́ ẹ tún sọ kẹ́ ẹ túbá n tó lè solve problem yẹn ni kẹ́ ẹ túbá ẹ lọ túbá o àwọn èèyàn ò bínú sí i lórí ọ̀rọ̀ tẹ́ sọ wọ́n mọ sọ yín ni. Aláàfin wa sọ fún Ìbò pé ìtọ́ bá ti jẹ́ ọ̀rọ̀ adé gba Ilé Ifẹ̀ lọ gbogbo adé tí ń bẹ nílẹ̀ Yorùbá Òtù Ifẹ̀ ló ti jáde adé t'Aláàfin ń dé Ọbàtálá ló ní Òtù Ifẹ̀ ló ti jáde àwọn ọmọ Ọbàtálá kìtì Ọbàtálá gangan àwọn ọmọ rẹ̀ ni wọ́n gbé nú adé bàbá wọn tán gbélé Ọ̀rànmíyàn lọ́wọ́ tán lọ ń dé ní Ọ̀yọ́ ó ní kóyìnbó gba Òtù Ifẹ̀ lọ kó lọ bá Ọ̀ọ̀ni pé Ọ̀ọ̀ni ló láwọn ọmọ tí wọ́n ń jà kì í sóhun tó bá ti jọ́rọ̀ adé ni ẹ̀ẹ́rì yanjú ń bẹ̀ tó bá so ogun ní òun ó dá sí ogun l'Aláàfin máa yanjú torí ẹ̀ náà fi ń jẹ oyè ogun lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n dé Ifẹ̀ òyìnbó wà lórí ìnàró kò rí Ọọ̀ni àwọn tí wọ́n jẹ́ ìjòyè Ifẹ̀ wọ́n sọ fún òyìnbó pé kó wọlé kó lọ bá Ọọ̀ni òyìnbó rí ibi tó wà rí pé lókùnkùn ni ó ní kí ló dé ìyẹn ṣe ń gbé lókùnkùn wọn ò lè wọ́ bẹ yẹn o inú ibi tẹ́ni kó gbà kọjá ìwọ̀n lè gbà bẹ̀ wọ́n ọ̀sìn fẹ́ rá Ọọ̀ni ibi tó wà nù nígbà tó wá sọ tó ń ṣẹlẹ̀ sáwọn ìyẹn pé ilẹ̀ Yorùbá ó bàjẹ́ n ta lè ṣe náà ni pé ká ṣe báyìí kóun fi rọ́ọ̀ni kọ́ni ó fi pẹ̀tù sáwọn lọ́ọ̀ni nìkan ló lè pẹ̀tù sáwọ̀ yẹn àwọn ìjòyè yẹn ní bẹ́ẹ̀ ni Ọọ̀ni nìkan ni
ṣùgbọ́n tí Ọọ̀ni ó bá fi jáde kúrò nínú ibi tó wà yìí ètò tí ó gba ilẹ̀ Yorùbá ní odidi ọjọ́ 2 sí 3 tí gbogbo ilẹ̀ Yorùbá fi máa ṣe tutù kọ́ni ó tó lè bóde òyìnbó yẹn ní nítorí kíni ẹ̀gá kékeré lẹ pé Ọọ̀ni ni abẹ́rẹ́ pé nǹkan bíntín ńlá ń pè lọ́ni nígbà tí wọn ó sì bẹ̀rẹ̀ tí Ọọ̀ni ó wá padà jáde tó gbọ́ ọ̀rọ̀ tó yìnbó yẹn sọ Aláàfin kan náà òun ló kéde sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí mẹ́lẹ̀ Yorùbá ẹ̀ gbọ́dọ̀ sí láàfin Ọọ̀ni fẹ́ jáde lónìí ó sì ná òyìnbó yẹn ní £3,000 tó fi àrẹ́ǹjì ọkọ̀ tí wọ́n lọ bíúdì ọkọ̀ kan tí ó gbé Ọọ̀ni jáde torí kò gbọ́dọ̀ fi àtàrí rẹ̀ kan oòrùn. Wọ́n lọ́mọdé tí ò bá bá tàn ó máa bá àrọ́bá àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn mo dẹ̀ mọ̀ wípé gbogbo eléyìí sì Ọọ̀ni lójú Ọbàtálá tán dárúkọ yẹn ìtàn tó ìní tán sì lè tán ṣìwé padà lọ bá ni òun ni eléyìí kò dàrú rárá mo dẹ̀ mọ̀ pé mi àti yín kò ń ṣàkọ́kọ́ tá a máa kọ́kọ́ gbọ́ history tó ń sọ yìí kò ń ṣàkọ́kọ́ tá a máa kọ́kọ́ gbọ́ délé ẹ jẹ́ ká máa bá lọ. àwọn agbé Ọọ̀ni sínú ọkọ̀ yẹn inú ọkọ̀ yẹn lọ̀ọ́ni wá wà tí wọ́n fi gbé lọ sí Rẹ́mọ ibẹ̀ ni wọ́n ti lọ yanjú ìjà yẹn ṣùgbọ́n bá tí Ọọ̀ni ó fi jáde gbogbo ọba alẹ́ Yorùbá pátá ló lọ jókòó sẹ́yìn òdì ìlú wọn pé Ọọ̀ni ń jáde lónìí o ẹ lọ bèrè tán tí mo sọ ìtàn tó kọ́mọ̀ ní tí gbogbo èèyàn mọ̀ nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ti ń ṣe ìran Yorùbá pẹ̀lú àwọn àdàmọ̀dé mi mọ́ bí tẹ́ ti rí àwọn nǹkan tẹ́ ń sọ kiri mi ò rí yóò gbọ́ rí Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ sọ pé oyè òun ju oyè àwọn ọba kọ̀ọ̀kan lọ nílẹ̀ Yorùbá fún àbàdà tó bá jẹ́ pé ẹ̀yin lẹ jẹ baálẹ̀ ibi tẹ́ ẹ wà àbí ọba nìyí tí wọ́n fà yín sàárẹ̀ Ọ̀nà Kakanfò ẹ lè ju àwọn ọba tó wà ní district jurisdiction yín lọ irú Àfọ̀njá nígbà tó ń jẹ́ baálẹ̀ ní Àfọ̀njá ní Ìlọrin àwọn ìlú kéréje kan bẹ lábẹ́ Àfọ̀njá ń gbà yẹn ṣé ẹ mọ̀ pé àwọn ìlú kan bẹ tó ju ìlú Ìlọrin lọ tó wà lágbègbè Ìlọrin tó jẹ́ pé nígbà yẹn tí wọ́n ń jẹ baálẹ̀ Ìlọrin ọba làwọn tí ń jẹ ń tiwọn tọ́jú Ìlọrin lọ ṣé ẹ mọ̀ abẹ́ mọ̀ táfọ̀njá ń tẹ̀ fún. ẹ lọ wádìí tàn lẹ Yorùbá dáadáa o ìtẹ́ ní a máa dànù tẹ́ ní ọ̀gbẹ́ni tí ń pàtàn ní Ìbàdàn yẹn kíní kan yàsé ló ń sọ ẹ̀yin lẹ́ ń ṣàṣe o ẹ̀yin lẹ́ ń jarán Lájí Àbáàsì tẹ̀ ń wò ó ààrẹ òpìtàn tẹ̀ ń wò ó ilẹ̀ Yorùbá ti ń wárú wọn ọjọ́ ti pẹ́ tó ń láyà tó lè dúró ó sì jáde láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀yin ò tí ì ní contribution sílẹ̀ Yorùbá o lẹ́yìn agbádá white tẹ̀ ń wọ̀ káàkiri ẹ̀ tí ì ní contribution kankan ẹ̀ tí ì ní contribution Ọ̀yọ́ gan tán fi yín joyè ẹ̀ tí ì ní contribution síbẹ̀ o gbogbo ọjà Ìbàràpá ojúṣe yín ni olóyè Sunday Igboho ló lọ ṣe ní Ìbàràpá tó ti lọ jà tó di wàhálà sí lọ́rùn ojúṣe yín ló lọ ṣe ń bẹ̀ iṣẹ́ tó yẹ kẹ́yìn ó ṣe lòun lọ ṣe torí ẹ̀yin gangan ẹ ti dì sẹ́yìn nídìí ogun ẹ ságun. mo máa gbé fídíò kan wọlé a máa padà sórí eléyìí ara àwọn iṣẹ́ tí Ìgbòho tán dìde tó ń ṣe tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá náà pẹ̀lú ẹni tó mú gbogbo wa lọ́wọ́ ẹ jẹ́ ká gbé fídíò yẹn wá. ko kuma mai jina ko mai gani ya bani lokacinsa zuwa minti 4 insha Allah sannan idan da hali yayi sharing wannan video din. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kamar yadda kuke gani ana kokarin bude wannan shinkafan. Kuna gani buhun shinkafa ce ba kare da shinkafa da alburusai a cikin shi. Idan na ce alburusai ina nufin harsashai wanda ake sawa a bindiga domin ta'addanci ko kuma yakar ɗan ta'addan. Ko dai a yi ta'addanci ko kuma a yaƙa 'yan ta'addan, amma wannan an turo shi ne domin yin ta'addanci musamman na san bai wuce a yankin arewa. Ku duba yadda ake juya shinkafar nan, ku duba tsabagen alburusai ne kawai a cikin shinkafar nan. Idan ba za ku manta ba, yankin arewa yana fama da rashin tsaro wanda har kes ɗin Boko Haram ta yi kamari a yankin arewa lokacin da Buhari ya hau mulki. Ana yekuwa akan Boko Haram ya za a yi rayuka al'umma.
Buhari ya hawan shi na farko ya sa aka buɗe duk wani checkpoint na hanya, duk wani checkpoint ya sa aka buɗe shi, sannan ya sa aka garkame boda, aka hana shigo da duk wani nau'in abinci saboda zargin cewar ana ɗibo ma'adanai da wasu alburusai a cikin wannan abincin ana shigowa da shi ƙasar nan domin yaƙan arewa. ṣé rí kó má bọ̀ wá gbà wá lákòókò ẹ̀yin náà ẹ wo bọ́n ṣe ń kó nǹkan ogun wọ ilẹ̀ Yorùbá. Òun ni bàbá yẹn sọ, òun ni Chief Sunday Igboho, òun làwọn èèyàn dìde fún yín pé ẹ má pààrọ̀ mi, rán mi ò gbọ́dọ̀ kú báyìí. Kéèyàn kan wá kàn jẹ́ wípé agbádá white la máa rí tó dẹ̀ sọ wípé tógun bá dé, ṣé ó dìgbà tó tún fẹ́ pa ìran Yorùbá ju bọ́n ṣe ń pa wọ́n lọ lójoojúmọ́ yìí ni? Tó ẹ̀ṣẹ̀ wá sọ wípé o fẹ́ lọ gba approval lọ́wọ́ gọ́vnà, tán bá fún ẹ lápproval àti bá gọ́vnà àti bá ìlú jà, excuse lóríṣiríṣi, orúkọ nìkan ṣáà lẹ fẹ́ máa jẹ́. Ẹni tó dìde tó jẹ́ wípé òun ló wò wípé no, aláwọn ìran mi sẹ̀, ó ń pa àwọn ìran mi sẹ̀. Òun ni bàbá yẹn sọ wípé iṣẹ́ tó yẹ kẹ́ ṣe tẹ́ ẹ jókòó tì, tẹ́ wá expect wípé ó dìgbà tán bá gbébọn wá, tán bá ń pa gbogbo èèyàn báyìí lẹ máa bọ́ agbádá yẹn sílẹ̀, lẹ máa wá fèsì wọn. Àwọn wo ló máa kù ńgbà yẹn? Torí bọ́n ṣe ń bá ìran Yorùbá lọ yìí gangan, bọ́n ṣe ń mú ìran Yorùbá ní ojoojúmọ́, every day báyìí, òun ni ọmọ Fúlàní ló mú ìran Yorùbá. Bọ̀ ìtàn nìkan náà ni ipò mi ju ọba lọ, ipò mi àtọba ni, wọ́n mọ̀ wípé eléyìí pẹ̀lú àlàyé yìí, ó yẹ kíjà parí. Ó yẹ kí bàbá wa Gani Adams, tó yẹ kí wọ́n wá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ń sìn. Ó yẹ kán fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Ó ń bú wọn ní àwọn tó fẹ́ gba Yorùbá nation, ó ń bú àwọn àgbàlagbà. Ṣebí àwọn tó fẹ́ gba Yorùbá nation ń sìn, àwọn dẹ̀kọ́ náà wá ń sọ̀rọ̀ ń sìn. Ààrẹ òpìtàn Yorùbá kò kúkú sọ pé òun fẹ́ gba, ọ̀hún sọ pé àwọn wà ní àwọn fẹ́ gba owó Nàìjíríà. Ẹ ṣáà mọ gbogbo fídíòs tán ti ṣe fún àwa tá à ń sọ̀rọ̀, fídíòs tán ti ṣe fún ṣe Sunday Igboho, àwọn náà dẹ̀ sọ. Wọ́n sọ lẹ́nu ijọ́ mẹ́ta yìí náà. Náà ẹ má jẹ́ ń gbà wá lákòókò, ẹ jẹ́ kí a sáré gbọ́ ibi tí bàbá wa yìí, ibi tán bá dé. Ẹ máa fi kọ́mẹ́ǹtì sílẹ̀, báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín, ojú wo lẹ fi wò ó. Mo mọ̀ wípé irú eléyìí tó bá ń jáde lọ́tùn lósì, àwọn gan ṣàgbéjẹ́ mọ́wọ́, àní ìjà máa jẹ ti parí o, òun ló yẹ kí eléyìí kó jẹ. ẹni tó tún lọ bá jagun ẹ̀tún pariwo rẹ̀ kiri pé ó ṣe gbéraga sí. Bẹ́ẹ̀ni, ó fẹ́ gboyè mọ́ wọn lọ́wọ́. ẹ gbọ́ abẹ́ ṣe make it peace pẹ̀lú àwọn èèyàn ilẹ̀ Yorùbá, ẹ lọ make it peace pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ti ṣẹ̀, ẹ lọ make it peace. Kò sí tó lè jẹ́ kí gbogbo èrò rọrùn fún yín ju peace lọ. Àṣírí bẹ́ẹ̀ mo gé fún yín lé ní. Kò sírú páàgùn tẹ́ ẹ lé ní ilẹ̀ Yorùbá lẹ́ ń bá dì lọ́wọ́, kò sírú tẹ́ ẹ lé ní. Yorùbá ló ní pé kòkòrò kan ń ta mọ́ ti yé. Yorùbá ní máa ń sọ bẹ́ẹ̀, lọ béèrè kòkòrò kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tí wọ́n ń pè ń ta mọ́ ti yé. Èèyàn ní ń jẹ́ bẹ́ẹ̀ o, èèyàn ní ń jẹ́ ta mọ́ ti yé. Ẹ lọ béèrè dáadáa. Ṣùgbọ́n mo tún wá fàsìkò yìí mo fi bẹ gbogbo àwọn lọ́jà ilẹ̀ Yorùbá, mo fi bẹ lọ́ba lóyè, ẹ parapọ̀, ẹ pé Ààrẹ Ọ̀nà Kakanfò àti Ààrẹ Lájí Àbáàsì, ẹ pẹ̀tù sáwọ̀ wọn. Kì í sàsìkò ní Yorùbá ní ìdìjà, ní ìdìjà báyìí, gbọ́dọ̀ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà báyìí lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ ni o. Ilẹ̀ Yorùbá ń gba ìdáhùndè lọ́wọ́. Àsìkò tó yẹ kí kóníkálukú kan wò wípé kóníkálukú kan tó nílé jáde, òun làwà yìí. Kò ń ṣe àsìkò wípé ẹ̀yin governors ẹ wá lọ mówó wá within 6 months. Ogun kó àwọn ọmọ tó sọ wípé tó sọ pé ó jọba lé lórí, tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí. Ogun mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan, ó ń dín ní abẹ́ ẹ̀, ó ń dín. Àsìkò yẹn kọ́ la wà yìí. Àsìkò báwo logun ò ṣe ní borí wa ni díẹ̀ ó ń dín. Lẹ́yìn tá à ń sọ̀rọ̀ yìí, wọ́n ti dín, àná wọ́n ti dín. Kí la máa mọ̀ tó máa ṣẹlẹ̀ lọ́la? Àwa dúró lórí wípé mo ju ọba kan lọ, èmi àtúnṣe ìyẹn ní ọmọ Yorùbá fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ yìí.
Ọlọ́run ti fẹ́ máa lọ́wọ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Ọlọ́run á jẹ́ nínú kí àṣeyọrí kan tá a kọ́kọ́ ṣe òun ni pé arọ́mọ wa ti dé ipò ààrẹ kọ́lọ́ ọba láàánú kó bá wa tì lẹ́yìn kó má jábọ́ gbogbo èrò tó sì ní lọ́kàn láti ṣe kọ́lọ́ ń jẹ́ orí ṣe kọ́lọ́ okun lápá kálálẹ̀ ilẹ̀ Yorùbá okun lápá kò rí yanjú ṣùgbọ́n gbogbo tí bá wá ti ń jẹ́ bí ìjà ìkùnsínú nǹkan kan tí máa ń bẹ láàrin wa ẹ jẹ́ àpèrà wa ṣàkíyèsí ká yanjú ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú ìdọ̀bálẹ̀ ni mo fi bá yín sọ o kódà mo ṣí fìlà fún yín torí olóyè ilẹ̀ Yorùbá náà ní èmi ò gbọ́dọ̀ sọ pé ẹ̀yin ṣe olóyè àmọ́ ní tèmi ẹ lọ wá ojútùú sí aáwọ̀ ẹ̀yin àti ààrẹ Lájí Àbáàsì ẹ lọ wá ojútùú sí gbogbo àwọn ajé orí tẹlifíṣàn tẹ́ ń kó sórí tẹlifíṣàn tí wọ́n ń ṣépè ń kò rán lẹ̀ Yorùbá o àṣírí mo gé fún yín lé ní kọ́ra o àwọn àjẹ inú fíìmù kòtò ọ̀run tẹ̀ ń lò kò rán o ìtí ń jàjẹ́ ńlẹ̀ Yorùbá atẹ́gùn ni o àìrí o kò sẹ́ni tó rírí o àwo mọ̀sínú mọ̀síkun ni kì í ṣàwo orí tẹlifíṣàn mo tó sọ fún yín lẹ́ẹ̀kan tí Yorùbá ò bá tẹ́ ẹ̀ bá understand Yorùbá mi dáadáa tí mo bá sọ lọ́nà tí mo fẹ́ sọ yóò dàbí àrífín ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá understand Yorùbá mi dáadáa ẹ lọ bá àwọn àgbààgbà mo mọ̀ pé àwọn àgbààgbà wà nínú àwọn ẹgbẹ́ yín ẹ lọ bá wọn sọ̀rọ̀ kí wọ́n sọ bílẹ̀ Yorùbá ti rí fún yín báwo lọ́wọ́ ṣe rìn tó sáwó tó tí wọ́n rí lójú sánmà wọ́n rí gbogbo ẹ̀ tó kò rí kankan ṣe nígbà tó tàpá sáwọn ọba nílẹ̀ Yorùbá ìtàpásọ́ba ẹ lọ béèrè tójú gbọ̀dé tọmọ sí rí lọ́dọ̀ Aláàfin lọ́yọ̀ọ́ níbẹ̀ ká bá tàpásọ́ba ẹ wo Bọ́lá Ahmed ọmọ Tinubu ààrẹ wa tòní ẹ máa wo bí Bọ́lá Ahmed Tinubu ṣe ń dọ̀bálẹ̀ fáwọn ọba despite pé ó wà ní ipò tó wà ó lẹ̀ lára ìṣubú àwọn aṣáájú ó lọ sí ààfin ọba Síkírù Adétọ̀nà ni níjẹ̀bú bàbá ńlá bàbá ńlẹ̀ lẹ̀ ni kò sí president tó ṣe bẹ́ẹ̀ fáwọn ọba wa rí orí mi dẹ̀ wú inú mi sì ń dùn nígbà tí Aláàfin wà láyé Bọ́lá Ahmed Tinubu máa ń dọ̀bálẹ̀ fún ni àṣọba ẹni tí tó bá fẹ́ bá Yorùbá ṣe. ọ̀n dọ̀bálẹ̀ fún Ọ̀jájá o àwọn tó ń dọ̀bálẹ̀ fún yẹn wọ́n rí wọn bíi bàbá wọ́n rí wọn bí ìgbà tó jẹ́ pé ìgbà tán fi wọ́n jọba bóyá àwọn tí bí wọn ọ̀ọ́kán ti bí wọn káwọn gan wà ní primary school ńgbà yẹn àwọn yẹn lè pàtàn wọn lè gbé wọn mì òun ni nǹkan tán dẹ̀ ń pè lórí adé tó bá jọmọ 10 years náà ń pè lórí adé ó yẹ kán bọ̀wọ̀ fún wọn ni irú ibẹ̀ yẹn ń kọ́ torí pé politics náà ẹ̀nà dẹ̀ fi ń fi ọba síbẹ̀ ń sìn aṣáàrí pátí tán jọ pàdé lẹ́kọ̀ọ́ aṣáàrí ìgbà tán lọ campaign náà nílé Ifẹ̀ náà báwo lọ́n ṣe kí Ọ̀jájá tó bá pọ́n wọ́n máa ṣe tó máa equal tí kan ò ní pọ́n síbì kan lọ tàbí ẹ̀yin ìyá mi bàbá mi kílẹ̀ ni mo sọ ó yẹ kí àwọn náà máa rí wípé orí àpèrè làwọn dọ̀bálẹ̀ fún Ọ̀jájá káwọn èèyàn fi tí wọ́n máa ṣe àríkọ́gbọ́n ní ti Ọ̀jájá ṣé ó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bó yẹ kó rí nìyẹn. dídúkú ọba wa tó o bá fẹ́ rí ojú rere Yorùbá má rí dídúkú àwọn ọba wa nǹkan tá a kà kọ́ ni o Yorùbá ìfọba wọn ṣeré o mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí olóyè Gani Adams ẹ̀yin ọ̀rọ̀ yìí bá ló ṣẹ́ mọ́ lórí jù o lówe làlúlù àgídígbò ọlọ́gbọ́n ní máa jó ọ̀mọ̀ràn ní máa mọ̀ o ewé kókò là á fi ṣe gẹmugẹmu là á fi lù adití ní máa jólù náà ìlú náà ò sì gbọ́dọ̀ ya owó ìkìlọ̀ ní o owó ìkìlọ̀ adití ni ó jó ìlú tán máa fi gẹmugẹmu lù ewé kókò wọ́n sì fi ṣe ìlú náà ìlú ọ̀hún ò gbọ́dọ̀ ya owó ìkìlọ̀ ní o mo tún bá yín sọ̀rọ̀ ẹ̀yin ní ọ̀rọ̀ ibà ló bá wí jù tí Lájí Àbáàsì bẹ́ńtì ni níbẹ̀ nítorí tí ń sọ òdodo ni èmi ò gbọ́dọ̀ pé nírọ́ òdodo pọ́nbélé ní sọ ẹ̀yin ni kẹ́ mójútó àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ bá ń gbé ńlẹ̀ Yorùbá ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan kó yé yín mo bẹ̀ yín ọlá àyà yín lẹ́ ń jẹ o
ẹ sì jẹ ọlá ìyá yín pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, ẹ ní ṣubú o, ẹ ní ṣubú o, ẹ ní ṣubú o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ìtàn rẹ̀ lápá lórí ààrẹ títí yín tẹ̀yìn jẹ yìí. now ẹ máa rí wípé bàbá tán sọ̀rọ̀ yìí, ẹ wo nǹkan tán fi bẹ̀rẹ̀, ẹ wo kó ẹ máa rí wípé it's not wípé bóyá on envy ààrẹ Gani Adams. Ẹ máa rí wípé lẹ́yìn ohun gbogbo wọ́n tún ṣàdúrà ní wípé ẹ ní ṣubú o, bọ̀ òtítọ́ ọ̀rọ̀ wo ló tún ju eléyìí lọ, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtẹ̀yin ẹlẹgbẹ́ mi. Ilẹ̀ Yorùbá tó bá máa da, tá bá máa jọ ní àjọṣepọ̀ láti tiẹ̀ gbára wa nínú oko ẹrú tí a wà yìí. Mo ṣe program kan ní àná, mo sọ wípé mo ní bóyá àná kan mo ṣáà ṣe program kan kó lè tó wáyé, ká tiẹ̀ kọ́kọ́ gbé ọ̀rọ̀ Yorùbá nation ká gbé sí ẹ̀gbẹ́ kan, ká wá wo ìjọmọ ènìyàn, wípé ìjọmọ ènìyàn tá jẹ́, gẹ́gẹ́ bá ṣe máa ń sọ wípé orísun ibìkan náà Ilé Ifẹ̀ láti jọ ṣẹ̀ káàkiri. Ká tiẹ̀ kọ́kọ́ wo ìyẹn náà, wípé báwo la ṣe ní dín. Ẹ wo àwọn Biafra nsìn, ṣé ẹ rí àwọn fídíò yẹn bó ṣe ń lé àwọn Fúlàní yẹn, ó ń lé wọn tó ń pa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti rí fídíò yẹn bá mi kọ síbẹ̀ yẹn, yes or no. Ó ń lé àwọn Fúlàní yẹn, ìṣòwò tó ọ̀rọ̀ Biafra ó ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀, tán gbé sẹ́gbẹ́ kan, iṣẹ́ ń lọ lórí ẹ̀. Ó sọ wípé ó ti sú àwọn, ó ti bọ, ó ń díò pẹ̀lú àwọn Fúlàní yẹn. Báwo la fẹ́ díò pẹ̀lú Fúlàní? Ọmọ Yorùbá ẹ gbà mí, ẹ gbà mí, ẹ rà wá, ẹ gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa tó ń gbé Ṣàkì àtàdé àti èmi mo ju ọba lọ, èmi kọ́ ni mo ju ọba lọ. Báwo làwa ṣe fẹ́ gbára wa sílẹ̀? Chief Sunday Igboho ẹni ẹlẹ́ni, ọmọ ọlọ́mọ, ọkọ ọlọ́kọ, èèyàn eléèyàn tó dìde, ó tún wá ṣe tòkú ìyá ẹ̀, ẹ tún dìde tì í. Ẹtú ìkan ló ń ó ń ṣègbéraga, ó ń bá wọn, ó ní àwọn ọba kan, ó ní ṣé òótọ́ ọ̀rọ̀ kan ló sọ? Ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ọmọ Yorùbá. Ìyá mi, bàbá mi, bó bá ṣe rí lọ́dọ̀ títí yín, ẹ bá wa fi sínú comment section. Mi ò ní fẹ́ jẹ́ kí fídíò yìí kó gùn jù báyìí lọ, program yìí kó má gùn jù báyìí lọ, so that ẹ lè bá wa pín, á lè débi tó yẹ kó dé. Àwọn ọmọ Yorùbá á lè gbọ́ débi ibi tó yẹ kó dé. Ẹgbọ́n nǹkan tí bàbá yìí náà sọ, wípé ẹ bá òun pín. Òun náà la ṣe wò wípé ọ̀rọ̀ yìí ó mọ́pọlọ wá, ó make sense. A gbọ́dọ̀ fojú egbò máa tẹ̀lẹ̀. Ẹ jẹ́ ká gbé ṣódà, ẹ jẹ́ ká gbé sílẹ̀, ẹ jẹ́ ká gbé ṣódà sílẹ̀. Ọlọ́run á ṣe dáadáa fún wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí pákó bójú ọjọ́ ṣe rí. Mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Gbogbo ẹ̀yin tí wọ́n bá wa dá sọ̀rọ̀ foundation wa, God bless you. Àrọ́mọdọ́mọ wa kàn ní gbégbá bára. Account number náà ló ń stroll ní abẹ́ program tí à ń ṣe yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa fi 5,000, 2,000, 10,000 sí, Ọlọ́run tó láyé tó lọ́run, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò, gbogbo wa ní kàn sàlẹ̀ àpò. Ọlọ́run á wọlá àwọn tá a mọ̀ rí tó ń jẹ nínú ìlágùn wa, ọ̀rọ̀ wa ò ní dojúrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀ ní gbòkú ọmọ ká èmi àti yín mọ́lé. Yorùbá ni mí, Yorùbá nìran mi, ọmọ kóòtù ojíire. Mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, ilẹ̀ lérí náà tí Ọlọ́run dá wa sí, tí ò ṣe mistake láti dá wa sí, Ọlọ́run á gbà wá kúrò nínú àwọn tán kó wa lẹ́rú. Lágbára lọ́wọ́ Ọlọ́run, à ní fojú sunkún ara wa. Àdúrà wa gba ojú òní tiwa. God bless you, one love. Bí àlàmà mi tó wá sí lọ́jọ́ títí òní. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa, kí lẹ̀ ń wò, tẹ́ subscribe, so that anytime tá a bá ń ṣe program, ẹ lè máa rí notification. Ètò oríṣiríṣi la máa ń gbé wá. Nǹkan tèmi rí, ẹ̀yin ò rí. Nǹkan tẹ̀yin náà rí, èmi náà ò rí. God bless you. Ẹ ti wò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò ṣe nǹkan kan. Ẹlòmíì ò tí ì wò ó. Ó máa ń ṣẹlẹ̀ sí mi náà tó bá ju fídíò mi sí mi. Mo lè ti rí gan láti bí ọdún kan, ọdún méjì gan, ọ bóyá bí 3 days, ọ bóyá bí ìmí ìdẹ̀rẹ̀ mi ò tí ì rí. Torí ẹ̀ à lè rí gbogbo ìtàn. Àwọn oríṣiríṣi la máa ń gbé yẹ̀wò lórí ètò wa. God bless you. One love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.